ẹ kú dídá kókó ẹ sister. Yes sir. Láti wọlé ti kàn sí wa. Àti Gani. Gali nìbàdàn. Kí ló ṣẹlẹ̀ sí ọmọdé yìí? Ní ìjẹta so mo wà ní nurse ni mo rest lọ́wọ́ because mo strong. So ìjẹta yẹn mo wá gbà tí mo jí nǹkan bíi passes mo ṣá. Kí ni ìjẹta yẹn bọ́ sí náà? Ọjọ́ Thursday. Okay. So mo wá notice pé ọmọ yẹn kò ìrìn ẹ̀ kò rìn normal kò balance. So ìyẹn ọmọdé yìí kí lorúkọ ẹ̀? Aminat. Kò rìn dáadáa bó ṣe kó rìn. Bó ṣe kó rìn. So mo wá pè kí ló ṣe ẹ́. So àwọn tí ó ní ẹ̀ kò ṣe òun but àwọn ọ̀rẹ́ mi ta jìjọ jókòó wọn ní bóyá bisikíìtì àti sweet pé jẹ́ẹ̀dì ni ó ń ṣe tó jẹ́ pé ó máa rìn báyẹn something like that ṣá. So mo dẹ̀ immediately mo gbé àgbo mo dẹ̀ lò fún. So ìgbà tó tún wá di ní àná tó tún di bí ọwọ́ ìrọ̀lẹ́ yẹn. Àná Friday àwọn yẹn wá ránṣẹ́. So bí wọ́n ṣe ránṣẹ́ mo ń wò bí ìrìn ẹ̀yẹn tún ṣe rí. So mo ṣáà tún notice pé the same thing náà ni. Kò rìn dáadáa. Wá pè tó bá ti jíṣẹ́ tán rẹ̀ tán kó wá bá mi níbi tí mo jókòó sí olóhùn ti gbọ́. Ìgbà tó dé mind mi ti escape ẹ̀ so later mo wá padà pé wípé kó wá wá ní kókó ẹ̀yìn sí mo rárá ṣí pàìntì. Ìgbà tí mo máa ṣí pàìntì mo wá ṣáà notice pé bí ètùtù ó wà níbi pàìntì níbi pàìntì ìyẹn ní ìrọ̀lẹ́ àná. So ìgbà tí mo wá notice mi ṣáà sọ anything because ta ni mo wà mo wá mú wọ inú yàrá lọ. Ìgbà tí mo mú wọnú yàrá lọ mo wá padà lọ bọ́ pàìntì ẹ̀ sílẹ̀ mo káṣọ ẹ̀ sókè. Ìgbà tí máa wọ ojú ara ó dàbí àwọn ìtútù yẹn ti wá pọ̀ ní ojú ara ẹ̀ gan tí kò ó ti pọ̀ jù. So mo wá sọ mo ní mi ò experience irú nǹkan báyìí mo ṣáà bí pé ta ló fi àbí wọ́n fi kan nù ẹ́ lára ni because mi ò understand. Mo wá lọ bá ọ̀rẹ́ mi tó ilé ẹ̀ tí ẹ̀ wà níwájú pé nǹkan tí mo notice lára ọmọ mi ni pé mi ò dé understand pé kò yé mi. Wá ní pé kí n lọ pè wá ìgbà tí mo lọ pè wá ìyẹn ṣáà ní pé kó lie down. Bó ṣe wá ní kó lie down ìyẹn ṣáà yẹn ojú ara ó ṣáà rí pé kíní yẹn pọ̀ gan ní ojú ara rẹ̀. Ọ̀rẹ́ mi oyún yẹn àbí ṣé oyún ni àbí nǹkan ọmọkùnrin? Mi ò bóyá bí ètùtú bí nǹkan ọmọkùnrin ni mi ò ní sọ. So ọ̀rẹ́ mi yẹn wá yẹ̀wò ìgbà tó yẹ̀wò wá ní àpé eléyìí ò kì í ṣe pé bóyá disease mo nílò pé toilet disease ò lè mú ọmọ tí nǹkan yẹn kó pọ̀ tó bá ọmọ kékeré kò kí ń gbé ìdìbò toilet tábà pé kí n. Ọmọ ọdún mélòó ni? 9 years ni. Ọmọ ọdún 9. Mo wá sáàsọ báyẹn fún. So later tí mo wá ní kọ́rẹ́ mi yẹn kó jọ kó bàbá mi bí lèrè mi náà ṣáà ń bí later ló wá pé ṣé mi ní ìnà òun mo ní ó ti pé mi ní ìnà pé kó calm down pé mi ní ìnà. Kó jẹ́wọ́ jókòó dáadáa. Kó jẹ́wọ́ nǹkan tí ó ṣẹlẹ̀. So ó wá ẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ pé máà tí àjùjọ ń gbé inú ilé wípé ó pè wọ́n pé kó wà lọ bóun ra káàdì. Ẹlẹ́jẹ̀ ni wọ́n máa ń pè but mo ti gbàgbé orúkọ ẹ̀ gangan. So but ẹlẹ́jẹ̀ ni wọ́n máa ń sheriff ẹlẹ́jẹ̀ náà ń pè. Iṣẹ́ wo ni ń ṣe? Ọ̀kadà ló ń gùn. Okay, tenant náà ló náà. Tenant ló náà. Okay. So wá ní pé ó rán ọmọ kan sí òun ọmọ yẹn gbọ́ lánàá pé ọmọ yẹn kéré lọ ọmọ yẹn pé kó wá pé òun wá. Gbà tí wọ́n jọ wọlé ó wá fún ọmọ gbọ́lá yẹn ní òun pé kó lọ ra káàdì wá fún òun. Ilé wa fẹ́ tẹ ọmọ mi wá fẹ́ tẹ lóní pé kó má tẹ̀lé pé kó jọ pé kó jẹ́ kí ọmọ yẹn kékeré yẹn nìkan kó dà lọ. Ó wá ní kó ilé ìjókòó sí inú ilé. Yẹn wá ní ká jẹ́ àmì náà wá ní kó jẹ́ kó òun tẹ lóní ká ṣáà máa jẹ́ kó yóò tẹ̀lé pé kó jókòó. Ọmọ yẹn ṣe bọ́sìtà tó lọ ra káàdì ló tilẹ̀kùn ló ti ọmọ sí orí bẹ́ẹ̀dì ló bọ́ pint ní ìdí ẹ̀ ó bọ́ pint ó fi pílò dì ní ẹnu ó ṣàfibà ó fi bá Àmínà báwo ló ìṣẹ̀lẹ̀ ṣé ó lè sọ̀rọ̀ dáadáa? Àmínà kí ló ṣẹlẹ̀ gan? Kí ni ẹlẹ́jẹ̀ ṣe fún ẹ? Pé tí Bọ́lá wá pè mí wá níta mo wá lọ bá wọn mo wá ní ìpè àwọn ọmọ wá fún Bọ́lá gbọ̀ngàn ìpè tí Bọ́lá lọ bá wọn lọ káàdì wọn ní pé màtẹ̀lẹ̀ wọn ní pé tí wọ́n tẹ̀lé mo wá tì mí sórí bẹ́ẹ̀dì. Ó tiẹ̀ sórí bẹ́ẹ̀dì bàtò wá tiẹ̀ sórí bẹ́ẹ̀dì kí ló ṣe fún ẹ? Mo gorí mi. Sọ̀rọ̀ òkè dáadáa. Mo gorí mi. Ó gorí ẹ̀ ṣé ó fi pílò dì ẹ́ lẹ́nu ni? Sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀. Ó fi pílò dì ẹ́ lẹ́nu ó wá gorí ẹ̀. Ok ṣé ó ti ń ṣe fún ẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí ó ṣe ń ṣe ni? Ṣé ìgbà àkọ́kọ́ nìyẹn? Àbó ti ń ṣe fún ẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Ìgbà àkọ́kọ́ náà nìyẹn. Wáyé tí wò wá sọ fún mọ́mí ẹ? Ó sọ pé tí n bá sọ pé àwọn ò pa mí. Ó ní tó bá sọ pé wọ́n pa ẹ́?
ẹlẹ́jẹ̀ ló sọ bẹ́ẹ̀ yẹn kó mo ṣe kí ni. àwọn pa mí. inú ìjẹ́ kó sọ fún mọ́mí ẹ̀. ok ìyá mi náà ṣe ọ̀rọ̀ jẹ́ta nìyẹn àbí. ọ̀rọ̀ ìjẹta ni Thursday ṣẹlẹ̀ so Friday àná ní mi ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ mọ́. ok do sẹ́yìn òwe ọmọ yín ní àárọ̀ àná ni ṣé kò wẹ̀ láàárọ̀ àná lẹ fi mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí ni. èmi ni mo máa ń wẹ̀ but àárọ̀ àná yẹn tí ó pé torí pé ó rẹ èmi bó ṣe jí tó bá ti jí ó máa gbálẹ̀ tó bá ti gbálẹ̀ ó máa fọ abọ́ after tó bá fọ abọ́ yẹn tán mo máa wẹ̀ but ìjẹta yẹn fún rẹ̀ ló sáré gbé omi ní àárọ̀ àná tó lọ wẹ̀ fún rẹ̀ tó dẹ̀ wọ ilé tó múra tó bá pè mí ni mo wẹ̀ ní àárọ̀ àná mo máa ti mọ̀ pé nǹkan báyẹn ṣẹlẹ̀ sí. ṣé ẹlẹ́jẹ̀ ò níyàwó nílé ni. kò níyàwó nílé. ṣé ó ń dágbé ni olúgbalé. olúgbalé ó ṣẹ̀gbálé náà ni kò tí ì pé month tó gbalé. níbo wá ní ẹlẹ́jẹ̀ wá bá. wà ní station ní Ìyànàfà. Ìyànàfà àwọn ọlọ́pàá ń fọ̀rọ̀ ọ̀pọ̀ lẹ́nu pọ̀ ń bẹ́ àbí. wọ́n ti gba statement plus àti lọ síbẹ̀ lẹ́yìn. ok kí ni ẹlẹ́jẹ̀ wọn sọ nígbà tó dé àgọ́ ọlọ́pàá. bàtà débẹ̀ nǹkan tí ọmọ mi sọ ó ní pé kò parọ́ pé èdè àbí pé iṣẹ́ èṣù àbí kan ṣá tó sọ nìyẹn. ó ní kò parọ́. bẹ́ẹ̀ ni pé bó ṣe rí náà ló ṣe sọ yẹn. yá mi náà parọ́. bẹ́ẹ̀ ni pé ṣù ni. bẹ́ẹ̀ ni nítorí nìyẹn. bẹ́ẹ̀ ni. ok ṣé ẹ ti wá ṣe àyẹ̀wò fún àmì náà. àti pé bóyá o ti sọ di obìnrin àbí kò ti sọ di obìnrin. ìgbà tí mo notice lánàá tí ó dé òun àtọ̀rẹ́ tí mo hóde aṣọ ẹ̀ pé kò ní lọ. ìyẹn ẹlẹ́jẹ̀. pàtó jẹ́ ìrọ̀lẹ́ àná àbí. ó di alẹ́ àná yẹn ìrọ̀lẹ́ yẹn ó ti jáde ìgbà tí mo notice ó ti jáde so ẹ tó jẹ́ bí ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ tí wọ́n tó mú wá sí ọ̀dọ̀ wa wá gbalé ń bibẹ̀ yẹn mo wá pe ẹni yẹn ló wá pe ọkọ tiẹ̀ lórí fóònù ó wá ní ká máa jọ̀bọ̀ ní ilé tó bá ṣe dé ilé tí mo ó di aṣọ ẹ̀ pé kí ló dé tó fi ṣe nǹkan báyìí fọmọ mi kankan ṣá bó ṣe rí bọ̀jú pé nǹkan báyẹn mi wà experience yẹn retention yẹn ó ti mú mi mo faint ní àná yẹn ibẹ̀ ló ti sá lọ ìgbà tó wá rí wípé à ń lọ sí hospital ní alẹ́ àná bá ṣe fo títì gani because other side a máa fo títì la máa fi lọ sí hospital bí tá a lọ bó ṣe rí wa bó tún ṣe ń bọ̀ nìyẹn lọ́nà sàn ló ṣàwà bá wa àdìjọ wa lọ sí hospital nígbà tá a ṣáàdé hospital tí àwọn nọ́ọ̀sì yẹn tán mú ọmọ ìwọ ilé so táwọn yẹn ṣe test fún ìpè káwọn wò wọn ní pé kò sí pé bóyá ó ti jábàálẹ̀ pé but ó fẹ́ fi typhoid ní pé but kò tí sọ di obìnrin pé abẹ́rẹ́ táwọn fún pé jù pé nǹkan tó release lára kò tí ì wọ ara rẹ̀ ó sì dúró sí pé òun ni ó fa tó jáde ní àárín. ọmọ ọdún mélòó ni ẹlẹ́jẹ̀ yẹn náà ọmọ ọdún mélòó ni àwọn ẹṣẹ wicked báyìí. ó ní 22 years nù. ọmọ olúbo ni. gbọ̀ngàn. kí lórúkọ bàbá ẹ̀ ṣé ẹ mọ̀ déédéé ní gbọ̀ngàn yẹn. no mi ò mọ ọ̀rẹ́ tí ẹni tó mú wá sí ilé tó jẹ́ ọ̀rẹ́ òun ni wọ́n dìjọ kọ́ṣẹ́ tán dìjọ wà láti ilẹ̀ fún mi ò mọ orúkọ ìgbà bẹ́ẹ̀. ok now ṣé ẹ ti ṣe bí HIV test fọmọ yìí. àti ṣe. adakẹ́ lọ ṣe fún ṣe ti gbọ́ ẹ lọ ṣe fún bí a ní ọ̀la ok ngbà tẹ́ dé Ìyànàfà lẹ́ni ṣé wọ́n ní kẹ́ lọ ṣe test fọmọ yìí. ẹ wọ́n fún wa ní police report so wọ́n á ní pé ká mú lọ sí hospital because àwọn yẹn ní wípé àwọn lè attend sí lánàá gan pé tábà lọ sí station àgọ́ ọlọ́pàá pé táwọn bá rí police report táwọn lè attend so àti wá àgbàgbà táwa débẹ̀ lẹ́yìn ìsìn wọ́n á ní doctor ti jáde pé ó máa tó rọ̀lẹ́ àwa check wọn tó bá jẹ́. ṣé àpàrà lọ síbẹ̀ rọ̀lẹ́ àbí ẹ dákun tẹ́ bá dé ẹ ṣe HIV test náà ẹ ṣe fún ṣé ó ti yẹn sìn àwọn dókítà mọ àwọn test náà lè ṣe fúru ọmọ báyìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ṣé ó ti yẹn sìn náà ẹ̀kọ́ wò lẹ wá rí kọ́ báyìí sìn ẹ sọ gbólóhùn kan tó di pé mò ń rékọ́dù yín ẹ ní ọmọkùnrin yìí ẹ ló kún ọmọdé mọ́ra àbí nǹkan ẹ jẹ́ káàrin yẹn yé mi dáadáa. pé nǹkan tí mo mì ní pé tí ó bá ti dé bó ṣe jẹ́ pé kò tí tó month tó ti dé inú ilé àti pé kò tí tó month tó dé ilé yẹn tó rent pé tó bá ti lè dé báyìí láti pé ó ṣiṣẹ́ lọ tó bá dé àwọn ọmọ yẹn máa sáré pé ẹlẹ́jẹ̀ ti dé so ó máa fojú wo àwọn ọmọ yẹn ó máa fún wọn ní owó pé kàn lọ ra bisikíìtì so táwọn ọmọ yẹn bá ti rí bóyá gbogbo wọn bá ti rí pé ẹni ọ̀kadà kan dún báyìí wọ́n máa believe pé bóyá òun ló dé gbogbo wọn yá tún
sa eré lọ́jú pé kò kí ń kanra mọ́ wọn ó máa play orin a máa ní kán máa jó àwọn ọmọ yẹn máa jó níta kán máa jó ní passage òní ó dẹ̀ máa ń rán gbogbo ló máa ń rán níṣẹ́ a ní ó lè ní òun náà ọmọ mi dẹ̀ nílé tó bá rán níṣẹ́ ó máa bá mi nínú ilé wípé ẹlẹ́jẹ̀ rán òun ní káàdì ìgbà mi ò lè ní rán òun ní gómìnà máa ní kó lọ bá ara. ṣé àmì náà nìkan ni obìnrin tó wà náà ọmọdé tó wọ́n pọ̀ tó wà ní ṣé ẹ lè rò pé tán bá wà dáadáa ó ṣe é ṣe kó jẹ́ pé ó ti ń ṣe irú ẹ̀gán fún ọmọ mi láàrin wọn. mi mọ bọ ọ̀dọ̀ tí ọmọ tèmi ni mo notice mi. ẹ̀kọ́ wo lẹ wá kọ́ pẹ̀lú tó ṣẹlẹ̀ báyìí sìn náà ẹ̀kọ́ wo lẹ kọ́ sìn gẹ́gẹ́ bí abiyamọ torí ọ̀rọ̀ yìí rún létí. ẹ̀kọ́ tí mo kọ́ náà ni wípé téèyàn bá wọ inú ilé kò dá kéèyàn máa pé bóyá kéèyàn fi ọmọ èèyàn sílẹ̀ kó máa wọ inú ilé àbí kó máa wọ inú ilé ẹni tàdíjọ jẹ́ tenant ọ̀ kó máa kéèyàn ṣáà máa believe èèyàn pé èèyàn lè ṣe nǹkan àbúrú fún mi. ẹ̀kọ́ tẹ́ kọ́ tí yín nù ká ṣàmójútó ọmọ wa àbí bẹ́ẹ̀ kọ́. báwo ni kí ló ń ṣe bó ṣe wà ẹ́ kí nìkan tó ń ṣe ẹ́. orí ń fọ́ ẹ kí ló tó ń ṣe ẹ́ ṣé inú òórùn ẹ inú òórùn ẹ àbórùn ẹ bẹ̀tẹ̀ orí ń fọ́ ẹ gbogbo àwọn wà láti ẹ̀fọ́ tó ń fọmọ yẹn ṣe látàná ni àbẹ́ ẹ̀kọ́ sà wọ́n láti ẹ̀fọ́ fọmọ yẹn ṣe ni.